èéfín iná tí mo sọ ní oṣù kìíní àti oṣù kẹta lórí ọ̀rọ̀ Aláàfin àti Ọ̀ọ̀ni Ifẹ̀ ó ti ń rúbọ̀ báyìí o, ó ti ń rúbọ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú mi lọ sínú ààwẹ̀ funfun àti àdúrà ogójì ọjọ́ eléyìí tó ṣe parí lọ́wọ́lọ́wọ́. Mo bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí mo wà nínú ààwẹ̀ funfun ogójì ọjọ́ yìí. Ara àwọn nǹkan tí mo bá wa sọ ló ti ń ṣẹlẹ̀ yìí o. Ní oṣù kìíní ni mo sọ̀rọ̀ wípé mo rí ìjà ńlá tó ń bọ̀ láàrin Ọ̀ọ̀ni Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti gbọ́ tí wòlíì bá ti sọ̀rọ̀, kàkà tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ pé báwo la ṣe gbàdúà, ìrìn àjò wo la rìn, ọ̀nà wo la tọ̀ tí n t'Olúwa bá wòlíì sọ, yálà èyí tó da tí ó fi ṣẹ tàbí tí ò da tí ò fi ní ṣẹ. Wọ́n á máa sọ oríṣiríṣi ọ̀rọ̀. Ẹlòmíì lè máa sọ wípé irọ́ náà ń pa, ẹlòmíì lè máa sọ pé wọn ò gbọ́ nǹkan kan, ẹlòmíì lè máa sọ pé wọn ò rí nǹkan kan. Ohun tí mo gbọ́ tí mo sì rí tí mo ti sọ, òun ló ti ń ṣẹlẹ̀ bọ̀ yìí o. Kí ni ayọ̀ tí ó jẹ́ nígbà tí n bá rí pé Aláàfin àti Ọ̀ọ̀ni wọ́n bá ní ìtàkóró gan? Nítorí pé iṣẹ́ tá a gbélé ẹnìkọ̀ọ̀kan wọn lọ́wọ́ tí ìjà bá ti wà láàrin wọn, iṣẹ́ náà ò ní ṣeé ṣe. Iṣẹ́ náà ò ní ṣeé ṣe. Nítorí náà gbogbo ìwọ tó ń gbọ́ mi, bá mi share ẹ̀ lẹ́ẹ̀kan sí, tó bá mi share ẹ̀ o, tó bá mi share ẹ̀ o. A nílò àti dìde ní kíákíá. Gbogbo ọmọ Yorùbá ẹ dìde. Ẹ má jà wọ ọ̀rọ̀ yìí níran. Tá a bá fura, Olúwa sọ fún mi wípé àwọn tá a torí wọn ń gbàdúrà, àwọn náà ò sinmi o. Àwọn tá a torí wọn jìjàǹgbàgbára pé kí ilẹ̀ Yorùbá lè dúró, àwọn náà ò sinmi o. Tá a bá wá fura, kó má ṣe wípé ọwọ́ tí wọ́n ti ń lágbára ju tiwa lọ. Ìyẹn dúró bẹ́ẹ̀. Bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ má gbàgbé iṣẹ́ tí mo ní Olúwa rán yín wá ṣe nílẹ̀ Yorùbá. Nítorí pé tó bá jẹ́ wípé ìjà èmi jù ọ́, ìwọ ò jù mí, òun lẹ kọ́kọ́ mójútó, lẹ kọ́kọ́ ń gbájúmọ́. Ihun tí Olúwa rán yín wá ṣe nílẹ̀ Yorùbá yóò mẹ́ẹ̀ o. A ní akùdé tó pọ̀. A ní akùdé tó pọ̀ o. Mo ń tẹnu mọ́ o. Wòlíì ò kì í sọ̀rọ̀ kó má sí àpẹẹrẹ o. Èmi ń tẹnu mọ́ o. Bàbá, ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe gbà wá lóko ẹrú ìjọba Nàìjíríà. Ẹ tètè mọ ìrìn tẹ́rìn láàrin ẹ̀yin lọ́balọ́ba, tí ìfìmọ̀ṣọ̀kan máa wà, tí ìfọwọ́sowọ́pọ̀ máa wà, tí ìfẹnukonu máa wà láàrin ẹ̀yin lọ́balọ́ba. Ìjọba Nàìjíríà ò lè fẹ́ ká sọ wípé a fẹ́ dá dúró nílẹ̀ Yorùbá. Ìjọba Nàìjíríà kò tẹ́ wọn lọ́rùn, nítorí gbogbo ohun tí wọ́n ń jẹ tí wọn ò fẹ́ kó tán, nítorí gbogbo ohun tí wọ́n ń jẹ tí wọn ò fẹ́ kó dínkù. Wọn ò ní fẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin bàbá wa tá a rí gẹ́gẹ́ bí òpó nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà lọ́lọ́run lè lò. Àwa náà tá a jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá, àwa náà lọ́lọ́run lè lò. Ìdí rèé tí wòlíì ṣe ń ké tantan. Mo dẹ̀ gbàdúà gbogbo ipá àti agbára òkùnkùn eléyìí tó bá lóun ò ní jẹ́ kó ṣeé ṣe kílẹ̀ Yorùbá ó dúró, iná Olúwa máa jó dànù. Nínú ìrìn àjò àdúrà ọjọ́ mẹ́ta tá a fi parí ààwẹ̀ funfun ogójì ọjọ́ àtàdúà, a ṣe àwọn àkànṣe àdúà ní orí pápá àsọjí wa tá a fi gbàdúrà fúnlẹ̀ Yorùbá. Mo gbàdúrà yìí tí mo gbà nínú ààwẹ̀ àti tí gbogbo àwọn opó náà tí wọ́n gbà lórúkọ Jésù. Ọlọ́run á jẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà. Ọjọ́ tá a parí prógrámù yẹn, ọjọ́ yẹn lágbára sà. Nítorí pé àwọn ènìyàn mi tí mò ń gbàdúrà fún tí wọ́n rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n fún wa ní owó díẹ̀ tá a dẹ̀ láǹfààní àti 30,000 fún opó tó jẹ́ 40 tí mo fi ṣe ìsàmì ààwẹ̀
funfun àti àdúrà ogójì ní ọjọ́ náà lárinrin. Tí èmi bá lè kó ipa tèmi, bàbá ẹ̀yin tẹ́ jẹ́ ọba wa, ẹ̀yin náà ẹ jẹ́ ká rí ipa yín, ẹ jẹ́ rí ipa yín. Gbogbo àwọn èèyàn tí wọ́n súnmọ́ mi tẹ́lẹ̀ nígbà tán rí mi nínú àwẹ̀, ẹlòmíì tí ò tiẹ̀ mọ̀ pé mò ń gbà àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ilẹ̀ Yorùbá kó lè gba òmìnira. Ẹlòmíì gan ní dádì ṣé kò sí, ṣé kìí ṣe pé ẹ ṣàárẹ̀? Mo ní mi ò kú ṣàárẹ̀, ara mi le koko, ṣùgbọ́n mò ń fi àwẹ̀ àti àdúrà mo fi wo ojú Ọlọ́run kí a lè gba òmìnira ní ilẹ̀ Yorùbá. Mo lè gbàdúrà ayé tiẹ̀ náà máa ní òmìnira. Ẹ jẹ́ kí n tún kọjá lọ sí ọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà àti bàbá wa náà tí wọ́n jẹ́ Banji Akíntóyè. Ẹ jọ̀ọ́, ohun tó ló fi hàn mí nípa rálì tó ń bọ̀ lọ́nà, ẹ ṣe jẹ́ ká kíyèsára, ẹ ṣe jẹ́ ká kún fún àdúrà gidigidi, ẹ ṣe jẹ́ ká kún fún ìfura, nítorí pé ìjà tá a bá jà gbadé ó ní bá a ti jà. Eré tá a bá sá tí wọ́n fún wa ní ife ó ní bá a ti sá. Ẹ jọ̀ọ́ o, ẹ má jẹ́ kó jẹ́ pé irú àwọn tó ti ṣẹlẹ̀ lásẹ̀yìnwá yóò tún ṣẹlẹ̀ nínú ìrìn àjò tá à ń múra lọ́wọ́ yìí. Ẹ jẹ́ ká rìn bó ṣe yẹ ká rìn, ẹ jẹ́ ká gbà bó ṣe yẹ ká gbà, ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ kó ṣe. Ṣùgbọ́n àìgbọ́ búburú lẹ́nu wòlíì, ohun táwa rí àwa ti fi gbàdúà, ohun tá a rí a ti fi gbàdúà. Ìyẹn náà mo tún wá láti wá rán wa létí gẹ́gẹ́ bí owó Olúwa wípé ẹ já gbàdúà dáadáa, ẹ sì já fúra. Gbogbo tó bá yẹ ká ṣe tí òfin ní rí bó ṣe rí nígbà tẹ̀yìnwá, ẹ jẹ́ á ṣe lórúkọ Jésù. Mo dẹ̀ gbàdúrà nínú ìrìn àjò rálì yẹn, lórúkọ Jésù àní kábàámọ̀ búburú, lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Bákan náà, gbogbo àwa tá à ń jìjà agbára mo mà kí yín o, mo kí yín o, mo gbẹ́ ohun Olúwa, ẹnu Olúwa mo gbà á láti kí yín. Ọ̀dàlẹ̀ ti pọ̀ jù, ọ̀dàlẹ̀ ti pọ̀ jù nínú ìrìn àjò tí mo rìn. Mo rí oríṣiríṣi, pàápàá jùlọ àwọn tá a wò bí aṣáájú gan nínú ìrìn àjò yìí, ọ̀dàlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn. Ìwọ náà gangan yára rẹ wò. Ó ní àwọn kan tí mo pè nínú ìrìn àjò yìí, ó dẹ̀ ní àwọn kan tó pè mí nínú ìrìn àjò ogójì ọjọ́ tí mo rìn, tí mo fi àwọn ọ̀rọ̀ kan tó lè ṣàǹfààní fún ìrìn àjò ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n ṣe, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe gbé, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe gbà. Mo rẹ́ni tó jẹ́ wípé òun gan tún ṣe ìlérí fún mi pé kí n má wọ́rí o nínú ìrìn àjò yìí o, àwọn nǹkan kan wà tí mo ní mo fẹ́ ṣe o, àjọ ṣe ni, ṣùgbọ́n tí mi ò padà rí àbọ̀, àlọ́ mo rí mi ò rábọ̀ kankan. Ṣé bá ṣe gbalẹ̀ Yorùbá rè? Èmi gbàdúrà o lórúkọ Jésù àní ṣàṣedànù. Ká má bàa ṣàṣedànù, ẹ jẹ́ á múra gírí. Ká má bàa ṣàṣedànù, ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ tó tọ́ àti bó ṣe yẹ. Lórúkọ Jésù yóò dára fún wa. Ara àánú gbà. Mo wá fi eléyìí sọ fún gbogbo ìwọ náà tó bá ní ìlàkọjá kan, èyí tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́, tó fẹ́ k'Ọlọ́run bẹ́ẹ̀ dá sí, tó sì fẹ́ k'Ọlọ́run bẹ́ẹ̀ yanjú ẹ̀. Yálà ohun tó ń ṣe ọ́ kò ṣeé sọ fún ẹ̀dá ènìyàn, yálà ohun tó ń ṣe ọ́ ṣe sọ fún ẹ̀dá ènìyàn. Ẹ bá jẹ́ á jọ gbàdúrà, ẹ jẹ́ á jọ wọ ojú Olúwa. Kí làṣírí ogun yẹn gan? Àti pé kí ni ọ̀nà àbáyọ sí ogun tẹ́ ń là kọjá yẹn? Tàbí ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá, ọ̀nà owó lẹ́gbà lẹ́yìn tún rò pé àwa náà tún lè fi àdúrà lálẹ́ fi tì lẹ́yìn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí rèé o, +234 70 25 47 5427. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí, ẹ ti máa rí náà lórí amóhùnmáwòrán tó ń lọ lọ́wọ́lọ́wọ́. +234 70 25 47 5427. Fún àwọn àtàwà nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ 070 25 47 5427. Mo gbàdúà lórúkọ Jésù ẹ rí àánú gbà. Mo gbàdúà bẹ́ẹ̀ tí ń pè mí tajọ́ ń gbàdúà, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.